A kú bó ṣe ń lọ. A kú gbàgbógbà kú etí gbọ̀. Wọ́n ní ìlù tó ń lù ní ààfin kábíyèsí. Wọ́n ní àṣà wọn ni pé bá ṣe gbọ́ bó ṣe rí kẹ́ bá fi sí tó bá di time comment section kẹ́ bá fi sí kẹ́ bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Wọ́n ní ìlù kan máa ń lù tóbìnrin bá lóyún ní ààfin. Ààfin tó bá ṣẹ̀ṣẹ̀ lóyún pé ìlù kan máa ń dùn ó máa sound dáadáa. Pé wọ́n á ti mọ̀ pé ìlù tó lù yìí ẹnìkan àpẹẹrẹ pé wọ́n ti lóyún. Ta ló wá lóyún? Ẹ jẹ́ ká fi eyín wa, ahọ́n wa ká fi ka eyín wa. Wọ́n ní àpẹẹrẹ yẹn ni pé ìlù tó bá ti sound nígbà yẹn pé gbogbo wọn máa gbọ́ pé ìlù tó lù ta ló lóyún, ta ló fẹ́ lóyún, ta ló ti lóyún. Tó bá ti lóyún ní kì í ṣe pé ta ló fẹ́ lóyún, ta ló ti lóyún. Ìyàwó tí kábíyèsí dẹ̀ fẹ́, ẹ jẹ́ ká yọ, wọ́n ní méje ni wọ́n, méje la mọ̀, bẹ̀tì a tún gbọ́ pé mẹ́jọ, níbo ni kẹjọ wà? Àwa ò mọ̀ yẹn o. Mi ò mọ̀ yẹn o. Àwọn tó mọ̀ bẹ̀tẹ̀ mi ò mọ̀ o. Méje ni mo mọ̀. Of which tí Naomi jẹ́ first. Mi tí ẹ̀mọ́ tó last nínú wọn ní gbogbo wọn bẹ̀tì Naomi ni first ìyàwó tí kábíyèsí kọ́kọ́ fẹ́ gbára. Tó dẹ̀ sọ wípé ọmọ pé kò sájà máa rẹ̀, kò sáré má jà. Ó ti fẹ́ náà nìyẹn. Tí kábíyèsí dé right láti gba ìyàwó wọn padà, ó dẹ̀ remain. Gbogbo àwọn tí kábíyèsí dẹ̀ máa fẹ́ lẹ́yìn yẹn, ẹ̀yìn Naomi náà wà, ẹ̀yìn fourth wife náà yìí wà. Bó ṣó ń fẹ́ bá jẹ́ halẹ̀, ẹ̀yìn Naomi ni gbogbo wọn wà. Kò sí àní-àní, kò sí èèyàn yiri ẹ̀ wò. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin èèyàn mi, wọ́n ní ìlù yẹn wá lù recently pé ta ló lè jẹ́. Ó dìgbà náà time will ṣe kíní kan, ìgbà yẹn máa yá. Time will tell bọ́n ṣe máa ń sọ báwọn olóyìnbó ṣe ń sọ. Wọ́n ní ìlù yẹn báyìí tó wá ti lù bá pé jubilation pé ta ni bá jẹ́, ta ló lóyún, ta ló ṣe. Bẹ̀tì gbogbo àná la máa gbọ́, gbogbo àná la máa rí. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Nígbà gbogbo wọ́n ní ẹni tó bá lóyún tí ìlù bá dùn bẹ́ẹ̀ pé kọ́ mọ̀ pé ṣé nǹkan tèmi fẹ́ bèèrè sí ni pé ṣé tí wọ́n bá lu ìlù yẹn, ṣé táwọn tó ń lù ìlù ṣé direct from kábíyèsí straight to the woman ní ìlù yẹn ló máa ti lóyún, ṣé ní ìlù yẹn máa ń dùn? Ọ̀wọ́ táwọn tó bá tún ṣe surrogacy, ṣé ìlù yẹn máa ń lù? Ṣáwọn tó ṣe kíní tó máa mú tọkùnrin tó máa mú tóbìnrin papọ̀ tó yín yẹn bá dé, ṣé wọ́n máa ń lùlù yẹn? Mo béèrè question ni o. Tó bá di comment section kẹ́ bá mi dá sí. Àbí báwo ni? Níbo ni ìlù yẹn ti máa ń lù? Torí àwọn tó mòye, àwọn tó mọ in and out nǹkan tó ń ṣẹlẹ̀ ní royal family, àwọn náà máa mọ ìtumọ̀ yẹn. A béèrè question ni o. Ṣé pé tí question yẹn bá yé wa dáadáa, ṣé tí obìnrin bá lóyún ní ààfin kí ìlù yẹn tó lù, kí ìlù yẹn tó lù kí gbogbo ààfin máa mọ̀ pé ìlù yẹn lù, tí sound yẹn máa, tí gbogbo ìjòyè náà máa gbọ́, tí kábíyèsí náà máa mọ̀ nípa ìlù yẹn tó ń lù. Ṣé pé ìlù yẹn báyìí ṣé kábíyèsí máa gbọ́ ìlù ṣé ìtí kábíyèsí àti obìnrin yẹn tó ń ṣe directly fúnra wọn ní ìlù yẹn máa lù ní sound yẹn máa sound? Àbí àwọn tó ṣe surrogacy bíi tó bá ṣe surrogacy ní royal family ní ìyẹn láàfin tí ìlù yẹn tí ó jẹ́ pé ó ṣe surrogacy ó ṣe gbogbo ṣé ìlù yẹn máa lù? Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, ṣé tí ọkùnrin bá mú tiẹ̀ tó mú tóbìnrin, ṣé òun náà ní surrogacy tó mú papọ̀ tóbìnrin yẹn dẹ̀ lóyún tó dẹ̀ jẹ́ pé ti kíní kábíyèsí gangan ni pé ṣé òun ní ìlù yẹn máa tún lù? Ó di mélòó?
ó di mẹ́ta. Àbí kí obìnrin kan lọ bímọ kó kàn rí pé wọ́n ṣàmọ̀ bó ṣe ṣe ṣá pé obìnrin yẹn ti lóyún tí ò dẹ̀ ṣe pé kábíyèsí lónìí ní ẹ̀jẹ̀ kábíyèsí wà lára obìnrin yẹn tó jẹ́ ìyàwó ọba láàfin, tó jẹ́ pé ó gbé oyún kábíyèsí tó bá dẹ̀ jẹ́ ẹ̀jẹ̀ kábíyèsí kò sí bó ṣe lè gbé kó ṣàti tí ò bá ti jẹ́ ẹ̀jẹ̀ kábíyèsí ṣe tó dẹ̀ mọ̀ pé tó dẹ̀ mọ̀ pé ìyàwó ọba ni láàfin, ṣé ìlú yẹn máa lù? A béèrè question. Lẹ́yìn èèyàn wa tá bá dé comment section kẹ́ bá mi fèsì lórí nǹkan tó ń rúyàn lójú èèyàn máa ń béèrè, nǹkan tí ò bá yé èèyàn máa béèrè, torí náà la ṣe ní ká béèrè. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ẹ má misinterpret wa, ẹ jẹ́ ká mọ̀ because nǹkan téèyàn ń ṣe tí Ọlọ́run nífẹ̀ẹ́ sí òun ni kéèyàn máa continue láti máa ṣe. Nǹkan téèyàn dẹ̀ máa ṣe tọ́lọ́run ò nífẹ̀ẹ́ sí ẹ má jà fọwọ́ kàn, ẹ má jà lọ síbẹ̀ rárá torí abomination ni. Consequence tí ó bá bẹ̀rẹ̀ báyìí ojú ò ní gbà á máa kẹ́ àánú fún èèyàn bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí a máa gbàdúrà fún kábíyèsí. Àwọn tí lùlù nítorí oyún ẹ̀, a congratulate wọn. Pẹ̀lú bó jẹ́ ti ẹ̀jẹ̀ kábíyèsí, a congratulate wọn. Ẹ jẹ́ ká ṣe nǹkan tí ó tọ́ àti nǹkan tó yẹ. Wọ́n ní ká ṣe bó ṣe yẹ kó rí àbí ká ṣe nǹkan tó yẹ kó lè rí bó ṣe rí àbí báwọn ṣe ń sọ èdè yẹn. Ẹ̀yin èèyàn mi, nǹkan ń bẹ o. Nǹkan ń bẹ k'Ọlọ́run kó jọ̀ọ́ àánú ẹ̀ kó má jẹ́ kí a ṣìṣe. Ọlọ́run má jẹ́ ká ṣàṣìṣe. Tó bá dẹ̀ jẹ́ mistake àṣìṣe bá wà, ẹ jẹ́ ká ṣe nítùbínùbí. Ẹ jẹ́ kí a mọ̀ bá ṣe fẹ́ ṣe pẹ̀lú ká lè sọ ọ̀rọ̀ yẹn níkọ̀kọ̀ ká sáré lọ bá àwọn tó gbà wá kí gbogbo nǹkan kó lè máa gúnrégé, kó máa tùbà kó lè máa tùṣẹ́. Ṣé rí gbogbo àwa tó máa wà nílé ọkọ tó tún ń ṣe bákan ní ìta, ó ní bó ṣe jẹ́, ó burú jáì, ẹ jẹ́ ká jáwọ́. Torí Bíbélì sọ fún wa, ó ní Ọlọ́run ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o, àfi kí ẹlẹ́ṣẹ̀ yẹn kó ronú pìwàdà. Kò tí ì late jù. Wọ́n ní tá a bá gba ẹ̀ṣẹ̀ láàyè nínú ayé wa, Olúwa kì yóò gbóhùn wa. Ìwé mímọ́ ló sọ bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká gba ẹ̀ṣẹ̀ láàyè. Ẹ má jẹ́ ká gba nǹkan tí ò yẹ láàyè tó jẹ́ pé ó máa lẹ́yìn, ó dẹ̀ máa ní ìṣòro lọ́jọ́ iwájú. K'Ọlọ́run kó jọ̀ọ́ àánú ẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ jẹ́ ká fi èyí ṣe àríkọ́gbọ́n kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì t'Ọlọ́run bá ti dáríjì wá, ẹ má jẹ́ ká tún padà sí inú ẹ̀ṣẹ̀ yẹn mọ́. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ̀yin èèyàn wa. Ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa subscribe, kẹ́ ẹ bá fi túkù sí comment section. Pé kí ni èèyàn lè ṣe kí ìlú yẹn tó lù ní ààfin. Àbọ̀rọ̀ ẹ bá wa dá sí ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ, ẹ̀yin èèyàn mi tó ṣe pàtàkì, ẹ̀yin èèyàn mi tó mọ oyún tó wà nínú karahun, ìgbín nínú karahun, ògùn lórí mo mọ̀ pé lóye púpọ̀ ni. Ẹ ṣé gan, Ọlọ́run á fún yín ṣe o. Ọpọlọ tẹ fi ń sọ àwọn ọ̀rọ̀ yẹn tẹ fi ń fún wa nímọ̀ràn. Ọpọlọ yín ò ní kú o lórúkọ Jésù. Ẹ ṣé. Bye.